Africa Content TV. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أنا كاتب كاشي آمين. آمين. nígbà tí a ti ṣàdúrà bẹ̀rẹ̀ eléyìí náà nípa kí àwọn bàbá wa sí kalẹ̀ mọ̀lẹ́nu ṣe kalẹ̀ agbọ́mọdé kájú ní abdulrasaq asúnmọ̀lá. kọ́lọ́ tó kí yarí àwọn bàbá wa pẹ́ pàtàkì jùlọ gba àwọn bàbá wa àwọn tó kọ́ wọn jẹ́ láti gbilẹ̀ tó wá fi sọ kalẹ̀ sórí àwọn bàbá tó jásí pé àwọn náà ni bàbá wa àbàbà àfọ àbàbà wa asúnmọ̀lá. Wàlúùlá ní Sheikh Al-Hajj Al-Imam Zayd Nasul Islam. Àwọn bàbá wa Sheikh Daud Majid Al-Falla. Adama Allahu hayatahu. Ọlọ́run jẹ́ kí a rí àwọn bàbá pẹ́. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ kí wọ́n kò fún wa. Àmín. Wọ́n jẹ́ àwọn bàbá wa tó jẹ́ sí pé àwọn náà ni Ọlọ́run kádàrá tó kọ́ kí kọ́ bí àlẹ́ àtiwá Yomi Fabiyi. Allah. Torí bàbá náà lólóore ní. Bàbá wa Misbahudini Ọlọ́run bẹ́ẹ̀ irú oore báyìí ọlọ́jọ́ máa ṣojú bàbá yìí. Àmín. Bá mi ṣe àmì. Àmín. Látara bẹ́ẹ̀ ọmọ burúkú ló máa ń ní bàbá kan. Ọmọ tó bá ti dá bàbá rẹ̀ máa pọ̀. Ọmọ tó bá dẹ̀ sí dá ìyá rẹ̀ máa pọ̀. Wọ́n kí àwọn bàbá wa sí kalẹ̀. Àwọn bàbá tó já sí pé àwọn náà ni bàbá Yomi Fabiyi lẹ́ẹ̀kọ́ sí. Alhaji wa èmi ò tó pè yín ní bàbá wa ń dé torí pé ọmọ yín gan tó ń jẹ́ wa ń dé yẹn gan afẹ́jọ́ àtàwọn níbẹ̀ lọ. Àmọ́ torí pé orúkọ tí gbogbo ayé mọ̀ yìí sì nìyẹn sà. Mo kí bàbá wa ń dé ọlọ́jà rí pẹ́. Ọlọ́jẹ́ kọ oṣù ọlọ́run. Wọ́n láì pẹ́ kí fi bàbá Yomi Fabiyi lẹ̀ nígbà kọ̀ọ̀kan ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀. Wọ́n láì jẹ́ kọ oṣù ọlọ́run. Wọ́n kí ìyá wa ìyá tó bí Alhaji wa Lukman. Mo sọ lẹ́ẹ̀kọ́ pé ọmọ tó bá da ìyá ẹ̀ máa pọ̀ yìí tí ò bá da ìyá kan ló máa ní. Ẹ̀rí gbà tí ìyá wa wọlé gbẹ̀gbìn ọ̀lọ́kùn ọ̀hún ti sì. Màmá wa mọ́mì ni ò tó pè yín ní ìyá rẹ̀ mọ̀ bẹ́rẹ̀ tó ń jẹ́ rẹ́mù yẹn gan ó máa fẹ́ jù wá lọ. Àmọ́ mo máa pè é bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ayé ti mọ̀ yìí. Ìyá rẹ̀ mọ̀ ọlọ́njà yín bẹ́ẹ̀. Àlùbáríkà bíbí ànábì ọlọ́run ní fàṣọ yín yà wò. Wàlá láhìlá àyìnlá wàlá láhàwọlẹ̀ wàlá kùwàtà. Mo kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa síkàlẹ̀. Program wọn nípa lẹ́nìí. Program ta fẹ́ ṣe ojú program márùn lọ. A ti ṣàdúrà bẹ̀rẹ̀ o ti kó n bẹ̀. A jẹ́ Kùránì. Ẹlẹ́yìntà a ṣe fi dáhùn. Tí wọ́n máa ń ṣe ní gbogbo àyájọ́ ọjọ́ èmi. Ní Alhaji wa Lukman máa ń ṣe fi dáhùn fún mọ́mi wọn. A tún ṣe lèmi. Bàbá wa ti ṣe a ṣàdúrà birthday. A sì dúpẹ́ a wà ṣàdúrà tilé. A sì ṣe rọ́bà náà. Àbí Alhaji Lukman. Èyí bẹ́ẹ̀ náà láti ṣe sà. Bàbá láti kó pọ̀ yìí. Ẹni sìn á lọ sí kákẹ́ Kùránì. Afa tó máa bá a ká Kùránì àná ní afa Ridwanullah. Wọ́n ní kí a tó ké Kùránì. Wọ́n ní bàbá wa onídùnnú èní wọ́n ní kó máa bọ̀ ń kalẹ̀. Dádì kí dádì máa bọ̀ ń kalẹ̀. Torí àwọn náà lè jẹ́ àdúró dè látàárọ̀. Dájú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó dádì mi ò tí ì dé. Ó ní ìgbà tó bá dé ká tó bẹ̀rẹ̀. So dádì ẹ máa bọ̀ ní ìkàlẹ̀ ń bí. Alhaji wa Misbahudeen. Kí bàbá máa bọ̀. Àbá alhamdulillah. Àbá Ridwanullah. Lẹ́bàá ké Kùránì kọ́lọ́jẹ́ kárí àbá Ridwanullah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم. gbogbo ẹni tó bá mọ ẹ̀kọ́ lọ ń tóbi pé lára tí tóbi rẹ̀ náà nìyí tó ju ajé òṣèlú ẹ̀pá Allahu Akbar kabira. Allahu Akbar kabira. ẹni pé sóra ọpẹ́ náà ni àfààfà wa ké torí ọpẹ́ la wá dálé yìí. so nísìnyí torí ìjọba àsìkò àgbowó ọpẹ́ àbí bàbá wa sà. ẹsẹ̀ ìkùrọ̀hánù. torí gbogbo gbàtí ọmọ máa ṣe níwájú alájú wa Lukman o gbọ́dọ̀ ṣe dáadáa yìí. ẹsẹ̀ ìkùrọ̀hánù. ọ̀yà gbogbo ẹ̀ bàbá wa gbogbo ẹ̀ yà wẹ́ kí gbogbo wa kí a máa mú owó kùrìánì wá pé wọlé kùrìánì jẹ́ tèmi ò dára. tèmi ò dára. wọlé kùrìánì jẹ́ tèmi ò dára. màmá jẹ́ tèmi ò bàjẹ́. wọlé kùrìánì jẹ́ tèmi ò dára. wọlé kùrìánì jẹ́. Kùránì jẹ́ tí omi ó dára, màmá jẹ́ tí ó bàjẹ́ lọ́la Kùránì. Lọ́la Kùránì jẹ́ tí lóko máa dára. Lọ́la Kùránì jẹ́ tí ó dára. Lọ́la Kùránì jẹ́ táwa dára. Sílẹ̀ yìí wọ́n láyé pé Kùránì ò bàjẹ́ ní débi kó máa yin jẹ alájú ayọ̀ mi bábí yìí àdéhùn tó máa dé àìsàn tó máa wọlé tó máa sọ pé jẹ́ àtàlé kó ba lè ní sọ yóò jẹ́ sí láéláé yóò bá jẹ́ sí kò ní jẹ́ sí dájú yín kò ní jẹ́ tọmọ kò ní jẹ́ táwọn ọmọ ṣẹ́yìn kò dẹ̀ ní jẹ́ gbogbo lè ṣẹ́yìn bisimilayi náà àtẹ́yìn náà. bisimilayi rahman rahim ina àtẹ́yìn kan kọ́ńtà fadọ́lẹ̀ rọ̀bì kẹwàá náà àyìn náà ṣáà àkẹ́ owó àbùtẹ́rù. nísìnyí a lọ sí ká ṣe fi dáhù ká ṣàdúrà fún mọ́ mi pé àwọn náà ni wọ́n ra orí yìí. torí tó bá bèrè pé gbogbo oore tẹ̀rín bàbá ló lọ pé àmọ́ ìyá ló ra lọ́dọ̀ dájú. bẹ́ẹ̀ ni bàbá. tó bá jẹ́ pé ìyá yóò ra dáadáa ni yẹ́sà ẹ bá àwọn kan di fíìmù yìí ni àwọn kan ti ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ bá àwọn kan bẹ̀tẹ̀ ti ṣe jù wọn lọ. alhamdulilayi. àdúrà ìyá yín ló gbà àwọn kan gbọ́n ti yín lọ sà. bẹ́ẹ̀ni. kódà wọ́n ti rìn àjèjì yín lọ. àmọ́ gbogbo kọ́tọ́ ló ń ṣe fún yín lọ́sìn bẹ́ẹ̀ lọ́hùn àṣẹ pé ìyá yín gbogbo ẹ̀san ìwà tó wù lọ́dọ̀ bàbá yìí tọ́lọ́ padà gbogbo yín. alhamdulilayi. wọ́n á bí ọlọ́run ọlọ́ba wa kẹ́yà yìí. amina. ẹ bá mi ṣe amina. àmín. yẹ́sà ẹ má ròbí onígbàgbé ni mí mo tún fẹ́ rántí orúkọ mọ́ mi ni àti ṣe lọ́dọọdún. alájà wa
wa Khadija bẹ́ẹ̀ ni ọdún first náà la máa ń ṣe so adẹ̀tí.